ọ̀wọ́n àgbàbọ̀ wọ́n á yàn mọ́ gbòògù ìbòrò orúwo bá dánìyàn sí rònìyàn máa gbé ìgbà rẹ̀ dàbàdé láàyè tán rò máa fọ ìbéèwé tẹ́mínọ́rùn àbí ètẹ́mínọ́rùn àwàyé má lọ sí o bó ń ti wíkẹ́dà pẹ́ náyé tó dandan dìmọ̀ fọkàlà rẹ̀ dẹ̀yìn níjọ́ kan ránṣẹ́ ń fọ ká gbìyànjú gbélé ayé ṣe rere torí kí ikú bá ti dé ìfẹ́ múràn kan àbí ìfẹ́ múrún kejì èèṣì rúrukú ń gbọ́ rè mú àlùkùránì fìdí rẹ̀ múlẹ̀ fọ iná líláì wá iná ilé ìrọ̀jì ọ̀dọ̀ rẹ̀ rà àti wá ọ̀dọ̀ rẹ̀ náírà máa tún padà sí i. nítorí ìdíwé ra àṣeṣe fọ́nránwé ní ìrántí ìbá ẹni olóyè Alhaji lèmọ́mú Abdullahi Gbeminiyi ọmọ Owoyele rèéṣí lèmọ́mú àgbà tìlú Imota yàyó rán di olóògbé níjọ́ 29 oṣù kẹta ọdún 2023. kì í dárí ikú jiyàn tó bá jẹ́ tó ń darí ikú jiyàn ṣó yẹ kí àwọn èèyàn tó ṣàlẹ̀ ṣàtúnrán wà ó láti jíṣẹ́ lórí ilẹ̀ kí wọ́n kú. kì í darí ikú jiyàn tó bá jẹ́ tó ń darí ikú jiyàn ṣó yẹ kí o àwọn èèyàn tó ṣàlẹ̀ ṣàtúnrán wà ó láti jíṣẹ́ lórí ilẹ̀ kí wọ́n kú. Lákọ̀ọ́kọ́ àbíbá ẹni Alhaji lèmọ́mú Abdullahi Gbeminiyi Owoyele sí ìlú Imota nípínlẹ̀ Èkó ní ìjọ́ 27 oṣù kọkànlá ọdún 1943 sí ìdílé bá ẹni olóògbé Pa Musa Adébánjọ Owoyele rèéṣí ogínà ọmọ nínú ẹbí Mọ́ọ̀lú Rowíyọ̀ Olùgáyàn Royal Family ní Àkọ́ká nìtúmọ̀já orúkọ yẹ wọn rí Madam Suliat Owoyele ọmọ Bello láti ẹbí Olùbàdé ní àtẹ̀rẹ̀ nílùú Imota kan ṣòwò náà báyìí nílé mọ́mú Abdullahi Gbeminiyi Owoyele tún jẹ́ ọ̀kan nínú ogínà ọmọ láti ẹbí Òfìrìgìdì Royal Family nìtún òpópó nílùú Imota àwásọdẹ nọ́rọ̀ ẹ̀kọ́ ti báyìí nílé mọ́mú Owoyele wọ́n bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Run-for Elementary Education ní Local Authority Primary School níbi ìran ti ṣetán ní ọdún 1960 wọ́n tẹ̀ríwájú lọ sí Imota Secondary Modern School nígbà náà ní ọdún 1963 gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ti nífẹ̀ẹ́ sí kéwú ọ̀rọ̀ àlùkùránì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan ti kékeré ń ṣẹ̀rùn ṣámúṣámú ìwéré mú wọn làkọ́ mọ̀ nípa ẹ̀kọ́ àlùkùránì ní ọ̀dọ̀ Sheikh Jajis Ọlátúnjí Òjìkùtù nílùú Ẹ̀pẹ́ níbi ìran gbé gbàwé ìpèrègèdè ní Sheikh Jajis Arabic School nẹ́pẹ́ ní kété náà ìwé rántún tẹ̀ríwájú lórí Mad Arabic elékùrọ́ nílùú Ìbàdàn kan parí ẹ̀kọ́ Lùkùránì wọn ní ọdún 1983 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn àgbà kan rè fọ ẹ̀kọ́ tó ń túṣẹ́ súnwọ̀n ó tètè ń gbọ́mọ́ gòkè lè mú báyìí lè mọ́mú Owóyẹlé lakọ́ ẹ̀kọ́ nípa bá a ṣe mi tẹ̀wé run for printing press ní Mushin ní kété náà ìwé rán láṣuṣá kọ̀wé ní Mushin náà bákan náà lẹ́yìn ọdún dẹ̀rán ti ṣiṣẹ́ rán jáwé mídẹ̀ ṣe mọ́ wọn níbẹ̀ lẹ́yìn ìwé rán ládàra lu mọ́ olùkú wọn kàn lórúkọ sẹ́ra àmúsí ọ̀wọ́n rẹ̀ mi ta ọ̀wọ́n rún ẹ̀yà ara ọkọ̀ run for spare parts. ẹ̀pẹ̀rán bẹ̀rẹ̀ ṣẹ́wé lóun ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ wọn nọ̀wọ́ àmọ́ ó ṣe ní náà núfọ olùkú wọn náà pẹ́ ròun fún jáde náyé rè mú kí dédé ọ̀wọ́n ẹbí olùkú wọn kàn gbà òṣèwé ìnáwó wọn nítorí fọ èsì akọ ilẹ̀ náà rìn ọ̀wọ́n méjèèjì fọ̀bọ̀yá àwọn rè nẹ́ o àbòrúkú wọn rè nẹ́ báyìí nílé mọ́mú Owóyẹlé wá pàkìtì mọ́ra kó fọ káàṣì kú ìrètí ṣì wà rè mú wọn láti kọ̀wé ẹni ń waṣẹ́ sí plywood company nílùú Ẹ̀pẹ́ níbi ìran ti ṣiṣẹ́ fún bí ọdún dẹ́ẹ̀ kan tó jáwé mídẹ̀ ṣe mọ́ wọn níbẹ̀ kan tẹ̀ríwájú lákàmọ́ ẹ̀kọ́ arábíkì wọn rántí mi kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwéré fún wọn náǹfààní pérégedé nẹ́nìrè léṣe lè mọ́mú àgbà lùlùkulù lẹ́yìn rí bá ẹni lè mọ́mú Owóyẹlé parí ẹ̀kọ́ ní Arabic School nílùú Ìbàdàn wọ́n dẹ́yìn bọ̀ wálé torí fọ wọn fọ ulé gẹ́nẹ́gẹ́nẹ́ ra bọ̀ sími oko wọ́n wá da ẹ̀kọ́ ara wọn ilẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ ẹ̀kọ́ Lárúbáwá Arabic teacher níbi ìrántí kọ́ ìdán wọn ọmọ ẹbí wọn nọkùnrin àti nobìnrin àti ọ̀pọ̀ náà wọn ará òlù nẹ́kọ̀ọ́ Àlùkùránì nínú ìfẹ̀rí Ọlọ́run fi sí wọn nukú lè jẹ́ kán nífẹ̀ẹ́ olú wọn denudenu dọ́kàndọ́kàn lórúwó ìdàgbàsókè lè jẹ́ kán da ṣíṣe àdúrà ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ ilẹ̀ ní kété ràn bá ti kírun jímọ̀ tán ní mọ́ṣáláṣí ńlá tìlú Ìmọ̀ta nígbà ayé báni lè mọ́mú Junaid àwáyé ṣe rere ìwéré ìfà kídédọ́ wọn àgbààgbà òlú nígbà náà pàpà kan nífẹ̀ẹ́ wọn torí náà ní kété rí papòdà lè mọ́mú Junaid àwáyé ṣe rere
ti wáyé rí wọ́n ti sún lémọ̀mú jíjẹ́ wá sí àdúgbò ìtúmọ̀já nílùú Imota kí ọ̀wọ́n ọ̀pọ̀lọpọ̀ ní mímọ̀ jáde láti du oyè náà àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ìforúwókòrúwo wọ́n padà fẹ́ràn kó fọ kán ṣe ní tìfọ kádìbò yàn ònìyàn rè mú bá ẹni lémọ̀mú Abdullahi Gbeminiyi Owoyele pèrègèdè jáde pẹ̀lú ìbòrè ìkúnjù kan jẹ́ oyè lémọ̀mú àgbà tìlú Imota ní ìjọ 24 oṣù kọkànlá ọdún 1996 ran wìlà wà ní rè mú wọn dì lémọ̀mú karùn-ún rè máa jẹ nílùú Imota wọ́n jẹ́ oyè náà àyè gbọ́ ọ̀run pàápàá mọ́ àsìkò wọn kẹ́tùlù nára òtúbà òtúṣẹ wọ́n jẹ́ lémọ̀mú láti ọdún 1996 títí di ọdún 2023 kí Ọlọ́run bá ní tẹ́wọ́n sí àlùjànnà onídẹ̀ra àmínà yá aláò ká má gbàgbé fọ kí bá ẹni lémọ̀mú Abdullahi Gbeminiyi Owoyele jẹ́ ọ̀wọ́n mọ́ṣáláṣí kan ti wà kan ìdébẹ̀ náà wọn mọ́ṣáláṣí bíi mọ́ṣáláṣí ẹ̀jìnà mọ́ṣáláṣí òkè súnà mọ́ṣáláṣí Ọlọ́run òṣèbí mọ́ṣáláṣí ìdẹ̀ra mọ́ṣáláṣí olúwa kẹ́mi mọ́ṣáláṣí sùúrù lérè mọ́ṣáláṣí Ọlọ́run gbẹ́bẹ̀ àti mọ́ṣáláṣí Ahmadiyya Movement of Nigeria àmọ́ ní kétérí lémọ̀mú Owoyele débẹ̀ gẹ́gẹ́ bí lémọ̀mú àgbà rí ọ̀wọ́n oríṣiríṣi mọ́ṣáláṣí tí bẹ̀rẹ̀ sí ní kún mọ́ṣáláṣí kí ìjọ tí mi kún ìjọ ẹ wò ẹ jẹ́ ká darúkọ dẹ̀ náà wọn mọ́ṣáláṣí àti ìjọ rèédé ní bàbá wa nòróyè náà wọn bíi orí òkúta Central Mosque àgùnfóyè Central Mosque ìfẹ́lódùn Central Mosque asubuna lao Central Mosque sofwat Central Mosque Secretariat Central Mosque Daniha Central Mosque Al-Ishad Central Mosque Busari Banjo Central Mosque Ajaguro Central Mosque náà wọn bíi Ọlọ́run tẹ̀dó Mosque olúfọwọ́rẹ́ṣetẹ̀ Mosque ògoolúwa Mosque àánú olúwapọ̀ Mosque akínyẹmí Memorial Mosque nasfat MSSN League of Imota Muslim Youth àti ọ̀pọ̀ rálẹ̀ dárúkọ wọn tán nítorí àwọn àgbà wọn àríṣe àríkà bàbá ìrìgú wọn ẹnẹkẹ rí ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí rọ̀ǹda ilẹ̀ náà wọn olùrè wà ní abẹ́ ìjọba ìdàgbàsókè ìlú Imota náà wọn bíi Igbókúta Ìgbàlú Òkè Àgbò Ojú Agẹmọ Oko Ìtọ́ káàkiri agbègbè Imota wọn ìjọ àbá kú ra máa dèrè dẹ́nu tàn ìgbésí ayé ìbá ẹni lémọ̀mú àgbà Alhaji Sheikh Abdullahi Gbeminiyi Owoyele rèṣí lémọ̀mú àgbà tìlú Imota ra mi sọ̀nàwọ́ kọ́lọ́mọba Elédùmarè kò bá ní tẹ́wọ́n sí afẹ́fẹ́ rere ìbá ẹni olóyè Abdullahi Gbeminiyi Owoyele lémọ̀mú àgbà tìlú Imota ọ̀run eré wo bàbá ọmọ Imota yàyó aṣoko bí ẹ̀kẹ́ ọmọ ayélujára kò í jẹun àárọ̀ ọmọ ẹlùkú mẹ́dẹ́mẹ́dẹ́ ìmàlẹ̀ àfẹlẹ̀jà ọmọ agapa múṣeré ó gẹ́sẹ̀ mú yẹ̀wò ó ṣàgá alágọ́dì bọ̀rọ̀ṣọ̀ límórí ìlẹ̀ṣà ikú ọmọ alágàdá igi ọmọ akẹnugbó kẹrùbára ọ̀nà ọmọ aṣáni ní póríkì ẹsẹ̀ ó ṣàánú elégbò ó fẹ́ wo dìhun ó ṣàánú àná rẹ̀ ó ṣàparẹ́ di kòńté ọmọ májá wòrò ọmọ májá nápá ta wòrò ọ̀tọ̀ ọmọ tẹ̀tẹ̀rẹ̀ ìkọ́tẹ́ni ta òpópó ọmọ akóbìṣẹsẹ̀ ọmọ akọ́jẹ́kọ̀ báyìí jẹ ọmọ òfìrí gidi olóṣè àkọ́mú ọmọ bàdàbàrà wú ọmọ mọ́ọ̀lù rowúyọ̀ ọmọ líwòrú ẹlẹ́ṣàn ọdẹ ọmọ ọba mọ́ọ̀lù rowúyọ̀ ọmọ líwòrú ẹlẹ́ṣàn ọdẹ ẹni ọba mìrètí náà rí kọ́ ọmọ àtọ̀kálẹ̀ ẹ̀fọ́ gbọ̀wọ̀ ránṣẹ́ náà rọ kò ṣẹ́yọ náà sàn án ọmọ ìṣúwélé ọ̀gọ́bìrọ̀ agẹmọ agbo tìmùtìmù nágbàlá rèfẹ́rùngbé tán olúgbé kó fojú pátẹ́kìrì wò ìyá alárìíkà ẹ̀jẹ̀ sàn kọ́ iṣẹ́ ìwà ni ọmọ ọ̀tún ajagajigi ọmọ orí bá sùn àjíwọ̀n èlé ṣàkàṣìkì nọ́rùn bàtà òjò payọ́rin kòrá ayan ikò ń tètè délé òjò ikò ń tètè délẹ̀ ọmọ ọrùn kú olórun wọ ìwọ̀kúwọ̀rọ̀ máa ń fayan ọdàn ọ̀run ire o bàbá má jọ̀kú má jẹ́ kò lò ó ràn bá mi jẹ náà ṣá ìkó bá wọn má jẹ ìdẹni pátápátá.
padà ní kó tún reverse padà. The chief imam of gbogbo ìlú Ìkòròdú ní àpapọ̀ káfàtàn. Bàbá wa olówó orí bí àti gbogbo àwọn àgbàlagbà ní àpapọ̀ tí wọ́n wọlé Ọlọ́run kó jẹ́ kí á rí gbogbo yín pẹ́ o. Àmín. Ànábùwà Muhammad sallallahu alaihi wasallam. Bàbá wa tí gbogbo wa tí a wá kójọ láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn. Ọlọ́run bá ní fi wọ́n sí àlùkìyámà. Àmín. Ọlọ́run wọlé àwọn àfáà ńlá tí wọ́n ti wà ń jòkólẹ̀ yìí. Àmín. La ilaha illallah wala Muhammad rasulullah sallallahu alaihi wasallam. Gbogbo ilé Owoyele lágbàgbọ́ Ọlọ́run dákun dáàbọ̀ má ṣe lè ní àkúfà láàrin wa. Àmín. Jẹ́ kí ọdún jìnnà síra wọn. Àmín. La ilaha illallah. Àmín. Kulli lisani bal bi kulli jawari. Àmín. Naqulu lakum ahlan wa sahlan wa marhaban bikum. Illallah. Àmín. Ọlá gbogbo àwọn afáwọn wájú Ọlọ́run. Ẹ jẹ́ kí àgbàdo tó wọlé àfáà balẹ̀. Bàbá tí a ń dúró ti dé. Akí àwọn bàbá àgbẹ̀rẹ̀ òun bí. Àti gbogbo àwọn arẹ́ntẹ́lẹ̀ jù wọ́n tí wọ́n jẹ wọlé. Tí wọ́n jẹ́ ń lo Ìkòròdú nìyẹn. Bá a ṣe ń kí àwọn bàbá àgbẹ̀rẹ̀ òun bí. Àti àwọn ìmáàmù rẹ̀ sì bí ẹ̀ka kan. Gbogbo ẹbí Owoyele. Àti gbogbo jọmọ́ ìlú Mọ̀tálàpapọ̀. Àti ọba àti ìjòyè. À ń kíra bàbá àgbẹ̀rẹ̀ òun bí. Àti gbogbo àwọn àfáà wa. Abẹ́bẹ́ náà. Bàbá wa ní bá gbà láti ẹ̀pẹ́. À ń kí àwọn náà. Kí a má gbẹ̀mú ọ̀rọ̀ yìí. Gbogbo àwọn olóyè ìjọba Central Mosque. Kí àwọn náà gbé wọ́n kú àṣẹyìndé bàbá. Àwọn ni wọ́n kú aráfẹ́ra kù. Ẹni tí wọ́n tẹ̀lé yìí, òun náà ló ti lọ yìí. Àti ìhun àná. Àti ìhun ẹni. Màmá mi ti lọ o. Ọlọ́pàá ni mo ń jù wọ́n. Akáwọn ìyá súnmọ̀ náà. Àti gbogbo àwọn àfáà. Tí à ń bẹ lábẹ́ Central Mosque. Àwọn ibi ní ká kí yín. Gbogbo àwọn náà tí a wá sáyé. Gbogbo àwọn náà ni wọ́n kí. Ní báyìí. Bàbá àgbàlóòrì ti dé. Bàbá àgbàlóòrì bí wọ́n ti dé. Aṣẹ òkú yìí.
aṣọ òkú àwọn ni wọ́n ní tí wọ́n bá ní ó ti yá báyìí àti ń tẹ̀lé wọn náà nínú ẹni wọ́n ń kí àwọn bàbá ń kí àwọn jọmọ̀ lọ́wọ́. bàbá olówó yìí bí wọ́n ń kí gbogbo àwọn jọmọ̀ lọ́wọ́. àti bàbá dáadáa kọ́ máa wọlé o. kọ́ máa wọlé kí wọ́n sì máa rọra. sórí àwọn Yorùbá. wọ́n ní ẹni tí ó ṣe ojú ò dàbí tó ṣẹ̀yìn. wọ́n ní ẹni tó ṣe ojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn. ó túmọ̀ sí bàbá àgbà lórí bí látàná. ó túmọ̀ sí pé bàbá àgbà lórí bí látàná. àṣọmọ̀ lóyà ni. wọ́n ti ṣojú lánàá. lẹ́yìn náà wọ́n ń ṣẹ̀yìn. ọlọ́ba ní sọ́yìn lẹ́sìn wa. akíṣẹ́ àmà gbogbo ìlú mẹ́ta. ọ̀nà ìbò rẹ̀ sí ọ̀gbọ̀rọ̀. akẹ́yìn náà àdúgbò àti káńsù. bàbá àgbọ̀lé òbí náà ni à ń dúró dé. ẹ̀yin wọn ni màmú kí n ṣẹlẹ̀. ọ̀gá rẹ̀ ti dé. ọ̀gá tí wá dé báyìí. tí àwọn bàbá àgbọ̀lé òbí bá ti ní ó yá. à ń tẹ̀lé wọn náà nínú. tọ́lá ti ní òkú lè mọ́mú yìí. òbí ni àwọn ń gbé lọ. àwọn bàbá náà ò lágbára lórí ẹ̀. صلوا على النبي الكريم صلوا على رسول المصطفى صلى الله عليه وسلم adúgbò fún Ọlọ́run alhamdulillah àtúndú kí wọ́n tún dàgbà ju ìlọ́po méjì ju bí wọ́n ti wà yí lọ kò ní í tẹ́ wa lọ́rùn ànífẹ́ kúrò èèyàn bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ ni dáadáa a kí gbogbo ayé pé àkó ara fẹ́ ra kù a kú ìgbà fọlọ́run Ọlọ́run ṣàánú wa ikú bàbá àgbà Imam Ọlọ́run má fi bà nǹkan jẹ́ lára wa má fi bà ìgbàgbọ́ wa jẹ́ ó ṣe pàtàkì jù ìyẹn ṣe pàtàkì púpọ̀ Ọlọ́run má fi bà á jẹ́ o má fi da ìsìláàmù wa rú àlùbáríkà Ọlọ́run Ànábì wa Muhammad Ọlọ́run bá ní kẹ́ bàbá Ọlọ́run bá ní kẹ́ wọn èèyàn dáadáa ni wọ́n gbogbo àwọn qualities tó yẹ ká máa rí lára aṣíwájú gbogbo ẹ̀ náà ni ó wà lára wọn pátá ìwọ aṣíwájú ìrìn aṣíwájú ọ̀rọ̀ aṣíwájú ìṣesí aṣíwájú Ọlọ́run ní kó wà lára wọn àbáwọn náà kí Ọlọ́run bá ní gbàgbọ́ wọn. Nimuliki Jadi izaro usu Warijali Leizaro hisu Nikomihi Ètò wọn pè ní aṣíwájú òun náà ni ẹni tó já sí pé à ń rí ìwà aṣíwájú lára ẹ̀ ìwà tí aṣíwájú ò máa hù yóò máa já ìdánilẹ́kọ̀ọ́ fún ẹni tí ń bọ̀ ọ̀rọ̀ wọn yóò máa kọ́ wa lẹ́kọ̀ọ́ ìjókòó wọn kí wọ́n máa sọ̀rọ̀ yóò máa kọ́yàn lẹ́kọ̀ọ́ bí aṣíwájú bá ń rìn kò kàn ní máa rìn gàùgàù ìrìn yẹn yóò máa kọ́ èèyàn ní ẹ̀kọ́ aṣíwájú lélẹ́yìí gbogbo ọ̀nà láti lè ṣọ́ èèyàn wípé aṣíwájú ni ìwònìyàn aṣíwájú ó gbọ́dọ̀ fi hàn wípé aṣíwájú yẹn nìyí wọ́n ní kí aṣíwájú ó jẹun kò kàn ní kọlu oúnjẹ níbikíbi yóò máa jẹ́ bí àwọn aṣíwájú ti ń jẹun ẹ mú mi. a máa kẹ́kọ̀ọ́ lára aṣíwájú tí ń mú mi. torí ó ní bí ànábì wa Muhammad ní ká mú. kì í ṣe wípé káyọ̀ kan da igbá dẹ́nu kó máa mú hàn. aṣíwájú ní ẹ̀kọ́.
ìwà yìí lọ́wọ́ fún bàbá yìí. gbogbo ìwọ̀ inú àlá bàbá àgbà ìmáàmù ọlọ́ba ní kẹ́ wọn ọlọ́ba ní gbé wọn bá ní ṣe kú nísìnyí fún wọn ṣe wọ́n lẹ́ni ìkẹ́ má ṣe wọ́n lẹ́ni ìyà àgbẹ̀tọ́lá Ànábì wa Muhammad nínú ilé wọn ọlọ́mọdé ó bàjẹ́ má balẹ̀ náà jẹ́ torí ilé ìmọ̀ ni ilé ẹlẹ́hà ni ilé àfáà ni ilé àwọn ẹni Ọlọ́run ọba tí máa ń wọlé fún wọn lẹ́yìn wọn Ọlọ́run bá ní wọlé fún wọn Ọlọ́run bá ní kẹ́ wọn bisimilahi kul wallah. قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد. Gbogbo àkọ́kọ́ sọ̀rọ̀ ni a wà lọ sìnkú. A wà lọ sìnkú. A máa gbọ̀n lọ ilé. Gbogbo ẹ̀ náà ló bá mu. Gbogbo ẹ̀ náà ló bá mu. Kò sí ètò takosún náà ní ẹ̀. Kò sí ètò takosún náà ń bẹ́ẹ̀. Ká tó lọ. Ká tó lọ. Wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Àwa tá a kù nílẹ̀. Àwa tá a kù nílẹ̀. Onígbàgbé ni gbogbo wa. Onígbàgbé ni gbogbo wa. Gbogbo wa la rọjò ń sìn gbà tá a gbọ́ pẹ́ nìkan nù wa lọ. Nígbà tá a gbọ́ pẹ́ nìkan nù wa lọ. Ara gbogbo wa balẹ̀. Ara gbogbo wa balẹ̀. Ara wa balẹ̀. Àsìkò yẹn ló yẹ kí wọ́n bá wa sọ̀rọ̀. Àsìkò yẹn ló yẹ kí wọ́n bá wa sọ̀rọ̀. Kó tó di ijọ́ mélòó nísìnyí yóò ti di nǹkan míì. Yóò ti di nǹkan míì. Gbogbo ẹrù jẹjẹ yóò ti kúrò lára. Gbogbo ẹrù jẹjẹ yóò ti kúrò lára oníkálukú wa. Ikú a sábà máa dá wa jókòó ká ronú. Ká ronú. Ikú a máa gbèrò mú wa. Ikú wa máa gbèrò mú wa. Torí bẹ́ẹ̀. Wọ́n bá wa sọ̀rọ̀. Wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Bàbá wa Ìmámù Ìkòròdú West. Bàbá wa Ìmámù Ìkòròdú West. Wọ́n bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀. Wọ́n bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀. Kí a tó máa lọ síbi tẹ́. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. gẹ́gẹ́ kí gbogbo wa ṣe alhamdulillah. ìmọ̀ tí a rí ni pé kò rọrùn kéèyàn wọnú àwẹ̀ ìdákẹ́sí bàtí tí èèyàn bá ṣe kò gẹ́ẹ̀ oríire ńlá kan lọ́tọ̀ ẹjẹ́ a tún fi ọpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. ẹ bá mi yìn Ànábì Muhammad lẹ́yìn kíkí Ọlọ́run àtànábì kí àwọn tó ní mímọ́ wa àwọn àfá wa gbogbo bí ayé ibi tí wọ́n wà àwọn tó ti lọ àtàwọn tó wà nílẹ̀ ọlọ́mọṣàbá kí gbogbo wọn á kí ọ̀gá wa níjókòó ọ̀gá mi Adémọ́rí. ẹ wà lápá àlàáfíà àwọn tí náà fẹ́ẹ́ dé wọ́n kọ síwájú wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n kọ sẹ́yìn wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n wà ní mo wálé ayé pẹ̀lú òfo ọ̀sán ni mo sì fàyè sí ilẹ̀ pẹ̀lú òfo ẹ̀kẹ́ tí wúkú ló mú ẹ̀pin ẹ̀kẹ́rú kẹ́kẹ́rú kẹ́ mọ́mọ́ mi ara ẹ̀ ti balẹ̀ sí pé ọkọ̀ tó máa fojú àwọn ọmọ ẹ̀ nígbà tí bàbá wọn ò sí síbí wọn náà máa sọ tiẹ̀ lẹ̀ fáwọn ọ̀dájú ẹkún lé kẹ́kọ̀ọ́ náà kẹ́múyàwó ẹ̀yin náà ń bọ̀ wá dàbí òun ẹ̀yin náà ń bọ̀ wá dàbí òun ẹ̀yin náà ń bọ̀ wá dàbí òun ẹ̀yin náà ń bọ̀ wá dàbí òun. àbáàní wàlẹ̀ sábìnrin alíkì náà ìlú aláàfin. wàlẹ̀ sábìnrin alíkì náà ìlú aláàfin. wàlẹ̀ sábìnrin ilẹ̀ aláàfin ní ìṣàrí. وليس بنيل على في مساني ولا يتميز لأشياء قدرا ولا يتميز لأشياء قدرا ولا يتميز لأشياء قدرا ولا بتكاثر أو بنسور ولا بتكاثر أو بقصور ولكن بلغنا قلبا ونفسا ولكن بلغنا قلبا ونفسا ولكن بلغنا قلبا ونفسا ويفوض الأمور إلى ọyọ màá rántí ẹni bá Ànábì Muhammad àfààní wàlẹ́ ìsàbí nàgìnà náà ìlú hàlàfin oṣolówó oṣọlọ́rọ̀
torí pé gbogbo nǹkan tó wà láyé lọ́dọ̀ kó jọ fún ẹ ìyẹn ò sọ ẹ́ dolówó ìwọ ló ń kọ́ńtrólù gbá ìwọ ló ń kọ́ńtrólù àwọ oríṣiríṣi wàlẹ́ sábì nàìjíríà náìlú aláàfin wàlẹ́ sábì nàìjíríà aláàfin ní ìṣàrí nítorí pé o kó àwọn nǹkan ògùn sílẹ̀ tó pọ̀ rẹpẹtẹ ìyẹn kọ́ ló sọ ẹ́ dọlọ́rọ̀ wàlákìn bíríkì náà kọ́ lè bá wà náà fún sáà. wàlákìn bíríkì náà fún sáà wà kọ́ lè bá. ẹ̀rí tá bàbá gbé kalẹ̀ wọ́n rọrùn ẹ̀mí fún ọlọ́run ni bàbá ń ròyìn látàárọ̀. Biligi na nafusa wakoliba wayafuwe dole humori ila ligafuri wayafuwe dole humori ila ligafuri. Gbogbo ẹ̀mí wọn àforíjì náà tó ń fún wọn ń da ìfàtì ẹ̀mí wọn lọ bí àforíjì pé bí aṣẹ́dẹ̀yà àti ìṣe rárá. Àmọ́ Al-Qur'ani tọ́lọ́ fi rán ànábì Muhammad. Àwọn àfa àná kúlẹ̀ yìí bàbá kan ní kémi ajánọ́sì wọn bá wọn kí mi máa ajánọ́sì fáwọn ni. Wàdàràbà lánà mọ́tàlá wà lọ sí àlùkò kọ́ọ̀lá máa ń yẹ ìsọ̀mọ́ ìyàwó. Ọlọ́run ló pe ọ̀gá wa Adéwálé Muhammad. Ó pe sákìyèsí pé wàdàràbà lánà mo fẹ́ fi ọ̀rọ̀ àwọn kan tó ọ létí. Wàdàràbà lánà mọ́tàlá wà lọ sí àlùkò kọ́ọ̀lá. Ẹ gbàgbé bí ẹ ṣe wáyé. Ẹ gbàgbé ọba tó dá yín ẹ wo báyìí ti dà mọ́ wa lọ́wọ́ ẹ̀yin ẹ̀ wáyé bó ṣe ń lọ ìmáàmù kú àwọn kan rẹ̀ ìyá ń jẹ ni ìmáàmù lù lọ jìnnìjìnnì òun yín odidi ìmáàmù lù tálẹ̀ mọ̀ tọ́lọ̀ fẹ́ gbé síbẹ̀ lọ́la ẹ wáyé bó ṣe ń lọ ẹ̀wìyàn bá tí ì ṣe ẹ wá wò wá bá ṣe ń hùwà tí wọ́n gbàgbé ọlọ́run ọba ẹ wáyé bó ṣe ń lọ ẹ̀wìyàn bá ṣe ń ṣe ẹ wá wò wá bá ṣe ń hùwà tí wọ́n gbàgbé olúwa. ọlọ́run ní ìrìn ànẹ́bí Muhammad àwọn tó gbàgbé bá wáyé bẹ́ẹ̀ ni bá ti wáyé máa lọ níjọ́ kan ni wọ́n tó tẹ̀lé wọ́n ń tẹ̀sẹ̀ bọ́nú ara wọn ó ń ṣe ìtò wẹ̀ ó ń ṣe ìtò fẹ́ ó ń ṣe bó ti wẹ̀ ó ń ṣe bó ti fẹ́ irú àwọn ọmọ olókùn lè ní àwọn ọmọ olókùn oríire tá a fẹ́ báyìí ṣe ni pé ẹ tọ́jú òbí ìbáṣe pé ẹ tọ́jú òbí ni ẹ bá jẹ́ ń tẹ̀lé lé torí gbọ́n pé bí èèyàn bá lówó lọ́wọ́ tó lọ́lá a máa kádánwò bọ́mọ torí kò ní mọ̀ kó yẹ kóun ra bírèdì lọ fún bàbá òun gbogbo ẹni tí ò bá tọ́jú òbí ẹ̀ láyé yóò jìyà tó ń bá ń wá ayé káyé ó rọ̀ ẹ́ lọ́rùn kò ní láárí láyé kò débi tó ń lọ tọ́jú òbí ẹ̀ ògbọ̀ràn tó bá fẹ́ bá ojú rẹ̀ Ọlọ́run pàdé sí lọ́hùn méjèèjì ló dàpọ̀ òrìṣà bí ìyá òsì bí bàbá náà òsì àmọ́ ká gbàgbé ẹni tó bí wa tọ́lọ́run sọ pé ẹ tọ́jú wọn ẹ ṣe dáadáa fún wọn kẹ́ má tọ́jú wọn ọ́ sì kọ́ yín lẹ́kọ̀ọ́ dáadáa kalẹ̀ nítorí fún yín náà lẹ́kọ̀ọ́ nítorí gbé fún yín náà níbi tá a wà ya yìí máa tún wá dìde tọ́lọ́run fi sọ ọ́ sọ̀yà pé minha halaknakum wa fiha wa minha nukhrijukum taratan ukhra ibi yìí la gbà dá yín ilẹ̀ yìí la fi dá yín ẹfẹ ẹkọ gbogbo olùkà tó bá wọn ẹkọ so mẹsẹ gbogbo gbàdé tó bá wọn ẹkọ so mọdì gbogbo àṣẹta tó bá wọn ẹkọ sí òun padà bọ́nu lẹ́lẹ̀ náà. wà mí ni ha lóhùrí dùnkún tààrà tààrà òwúrọ̀. ìyẹn ni òye wa la àgbàgbọ́ o pé atúmọ̀ wá di tuntun padà ọlọ́run máa dá wa padà wá bí wá léèrè pé kí la wáyé wá ṣe tọ́ba tẹ̀ bí wọ́n léèrè pé kí ló wáyé wá ṣe kí ló fẹ́ sọ pé wáyé wá ṣe tọ́ba béèrè lọ́wọ́ ẹ pé kí ló wá ṣe kí ló máa lọ wáyé wá ṣe tó fẹ́ sọ fọ́lọ́ ń kó wáyé wá bímọ ni àbọ̀fẹ́ sọ fọ́lọ́ ń kó wáyé wá kọ́lé àbọ̀fẹ́ sọ fọ́lọ́ ń kó wáyé wá kí ló kọ́ náà nú gbogbo yẹn nígbà tó wáyé tó bá ní mọ ọba tó dá ẹ ìyẹn lọ́lọ́run mú ànábì létí sàlálẹ̀ àlọ́sálà wà dára bá la náà wọ́n ń ṣe ìmọ̀ lórí pé ṣé ká bá ti ju tá a dé gungun ṣé bá lọ́run tún máa jí wa padà kò rí bẹ́ẹ̀. ẹ sì máa wo làákàyè làwọn náà lò làákàyè tèèyàn nìyẹn àmọ́ ẹnu mọ̀ ọ̀tọ̀ lọ́hùn ojú làákàyè ẹ̀dá lọ. làákàyè ẹ̀dá ni pé kéèyàn ti ju kó ti di èrà múnú lẹ́lẹ̀ kó tún wá jí dìde làákàyè ò débẹ̀ yẹn ibi tó mọ nìyẹn àmọ́ ẹnu mọ̀ ọlọ́hùn pé kí lọ́lọ́hùn ò lè ṣe Allahu Akbar ẹ bá mi kíkẹ́ Allahu Akbar wàná sí àkàlùkà ṣe báwọn ló dá wa látara omi tí ò jẹ́ kọ̀kọ̀ tẹ́lẹ̀ wàná sí àkàlùkà owó ẹ ti gbàgbé bó ṣe dá wa nípìnlẹ̀ ni níjọ́ tá a ní nǹkankan ta lọ́wọ́ alẹ́nu tí ò lè gé nǹkankan ọwọ́ wa wà ń bẹ̀
kò lè di kankan mú ẹsẹ̀ wà ń bẹ̀ rìjìlẹ́yìn ni làbíyẹ́sà ẹsẹ̀ òṣèré ojú wà ń bẹ̀ làbíyẹ́sà ṣẹ́yàn òun náà òṣèré rán etí wà ń bẹ̀ làyẹ̀sùn ṣẹ́yàn kò ṣe gbọ́n kankan òun kọ̀ wà ń bẹ̀ gbogbo gbígbọ́ àti jíjẹ àti gbogbo ẹ̀ wá bá gbogbo ẹ̀ láyé ni sẹ́yìn bá tún dàgbà jù ń bẹ̀ náà yóò tún filẹ̀ lọ díẹ̀. Hamad. Oya bismillah. Bọ́ bàtà. Allahu Akbar, la ilaha illallah, Allahu Akbar, wa ilaha Ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀sùn sẹ́yìn. Ẹ̀sùn sẹ́yìn o. Oya wá. Kúrò mẹ́. Kó máa lọ ẹ̀sọ́ kó máa lọ. Imam. Díẹ̀. Azak díẹ̀. Èrò pọ̀. Abọ́ni ibẹ̀ yẹn ṣe kí ni ẹ. Owó òkè yìí mú mi take shot. Kó gbẹ́sẹ̀ lé díẹ̀. Oya Azak move díẹ̀. Kamera mo, salamu alaikum. Apa? Ani kala waju dia.
No tripod wa. الله أكبر. Lẹ́yìn bí káfíń. Mọ́tò fẹ́ wá sẹ́yìn ẹjọ́. Mọ́tò fẹ́ wá sẹ́yìn. Ó yẹ lọ gbóògbà tó kó máa yà mí lẹ́nu. Ṣé o lè gbà bẹ́ẹ̀? Ẹ wá sẹ́yìn, ẹ wá sẹ́yìn. Àdúrà ní kẹ́ máa ń ṣe, àdúrà ní kẹ́ máa ń ṣe. Ẹ máa lọ. Alápàdúpẹ́ lọ́wọ́ ọba àlá. Alápàdúpẹ́ lọ́wọ́ ọba ọba ìlú. Ẹ dúpẹ́ fún Ọlọ́run.
tiẹ̀ lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tiẹ̀ mú kí ló fẹ́ ní ké. Sọ̀rọ̀ kó owó dání ní kíkẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí sọ̀rọ̀. lálẹ́ yìí alájà lọ́la ẹ ṣàbò ẹ borí kẹlẹ̀ bò ọlọ́mọ. Ṣé ti pick? Ó ti clear. Lónìí dáadáa àwọn tó fún ẹnu yóò máa sáré dàgbà. Ṣọ̀wọ́ ìjẹba. Má lè súnmọ́. Ó wà òkè bá. Ẹ súnmọ́. Òkè gbọ́ngàn ló máa ń ga. Bẹ́ẹ̀ ni ìjọba bẹ́ẹ̀ ni. Ṣé o rí? Ẹ̀bá wọn wájú ń bẹ̀ yẹn. Wọ́n má dúró sí ikú. Okay, boss. Méjì àgbà. Èyí ti pàjú ní kí nìyàn méjì tí wọ́n kì méjì tí wọ́n kì. Kí ni gan-an? Bàbá ti lọ bàbá olóbi lẹ́nu bàbá olóbi ti lọ. Alẹ́ ń dúró dè. Ẹ̀gbọ́n kan ẹ̀dùn olóńjà ẹ̀dùn gbé kí ló ń jà ní. Ẹ jẹ́ kéèyàn kan jáde méjì mẹ́ta ẹ̀ ti pọ̀ jù. Ẹ tún bẹ̀ yẹn. Ẹ tún bí. Ó ti wà ókè. Ẹ ti díẹ̀ náà àti. Pákó. Ibi tí ẹni máa pariwo jáde.
Omi kẹ́ bá kó Già come hai detto, è questo. Ma non so fare. Ẹ má pè sọ́fẹ̀ sí ọ̀gá. Lukman. Amala, Nasib Lajrov. Lukman. Lukman, Nasib Lajrov. Lukman, Nasib Lajrov. Abu é chuquinho. Andando. Aí, sale ni kaba. Não, mas ni kan ko ai ko mi. So mi mo. Koko afide to mi se. Koko afide ye pe si wa mi ba. Okay, ni abi sale lo ni sale not. Ó dà bẹ́ẹ̀. Àbá ṣùgbọ́n aláta ìgbà mi náà. Tí òkú bá ti kú báyìí. Tí òkú bá ti kú báyìí. Pàápàá tí táwọn ènìyàn Ọlọ́run bá jáde láyé báyìí. Pàápàá tí àwọn ènìyàn Ọlọ́run bá jáde láyé. Gbólóhùn kalimatu la ilaha illallah. Gbólóhùn kalimatu la ilaha illallah. Òun ló tóbi jù nínú gbogbo gbólóhùn. Téèyàn máa sọ bẹ́ẹ̀. Àmọ́ Ànábì sallallahu alaihi wasallam. Àmọ́ Ànábì jẹ́ kó yé wa pé. Ipe tí òkú bá kú. Ń pẹ́ tó òkú bá kú. Tafkir. Kéèyàn máa ronú iṣẹ́ Ọlọ́run. Kéèyàn máa ronú sí iṣẹ́ Ọlọ́run ọba. Ń pẹ́ ní báyìí ló jáde láyé. Kéèyàn sì farabalẹ̀. Kéèyàn sì farabalẹ̀. Tí wọ́n ti ń sòkú báyìí. Níbi tá bá ti ń sin òkú. Ó lọ́lá ju kalimatu la ilaha illallah. Wọ́n ní ó lọ́lá ju gbólóhùn kalimatu la ilaha illallah lọ. Nídìí eléyìí. Wọ́n fẹ́ ṣàdúrà fún òkú báyìí. Nítorí eléyìí wọ́n fẹ́ ṣàdúrà fún òkú báyìí. Àwọn bàbá wa láti ìlú Ìkẹjà.
Ọ̀rẹ́gun. Bàbá láti lọ́rẹ̀gùn. Bàbá láti lọ́rẹ̀gùn. Wọ́n kọ́ ṣe àdúrà. Àwọn náà kọ́ ṣàdúrà ń bí lónìí. Tọ́ba ṣe tiwọn tán. Àwọn bàbá aláìgbẹ́mi látọ̀fà. Àwọn náà bá wọn fẹ́ náà ṣẹ́ sí. Bàbá àgbàna kíbla ṣirọ́f. Láti ìlú Ìbàdàn. Láti ìlú Ìbàdàn. Wọ́n bá rọ́bà náà. Wọ́n bá rọ́bà náà. Bí ó ṣe lọ nìyẹn. Torí ọ̀nà jíjìn. Nítorí ọ̀nà jíjìn àti nítorí ìjọba àsìkò. Sọ́lù aláǹdàlì ní kárí. Àwọn ẹni Ọlọ́run. Bàbá wa yìí náà jẹ́ kan nínú wọn tí wọ́n papòdà lónìí. Bàbá wa Chief Imam gbogbo ìlú Imota lápapọ̀. Tí Ọlọ́run ní àsìkò wọn tó lónìí kí wọ́n máa padà bọ̀ wá sílé. Ọlọ́run bá ní kẹ́ wọn. Ọlọ́run bá ní kẹ́ wọn. Wala la ilaha illallah. Wala la ilaha illallah. A gbọ́dọ̀ má tọrọ ọ̀kẹ́ fún wọn ní. Wọ́n ti ṣiṣẹ́ Ọlọ́run, wọ́n ti ṣiṣẹ́ ẹ̀kẹ́ sílẹ̀ kí wọ́n tó lọ. Ẹwà tìgbà tí wọ́n ti ń jíṣẹ́ Ọlọ́run títí wọn ò fílẹ̀. Tọ́lọ́run fi násìkò tó lónìí. Bí Ọlọ́run ò bá kẹ́rù wọn, ta ló tún fẹ́ kẹ́? Àmọ́ bí ànábì ṣe tó. À ń tọrọ ìkẹ́ fún ànábì wa Muhammad. Òun ló fi jáde pé gbogbo béèyàn wọn lè sí lọ́hùn tó láyé àbí ká tún ṣàdúrà ká tọrọ ìkẹ́ fún. Ìta fi tọrọ ìkẹ́ náà. A ṣe kálímọ̀ ti ṣahada la ilaha illallah. Gbogbo abá ti pọ̀ tó nì. A wí mẹ́ta mẹ́ta. Kọ́lọ́hún wọlá gbólóhùn yìí. Òun ló lágbára jùlọ. Gbólóhùn tí a máa wí. Tí Ọlọ́run ò yọ̀ǹda fẹ́nìkan kó máa jẹ́ bẹ́ẹ̀ àfọ̀hún fúnra rẹ̀. Wọlá anábùwà Muhammad. Bàbá ìmáàmù Imota ọlọ́mbà ní kẹ́ wọn. La ilaha illallah. La ilaha sallallahu alayhi wa sallam. La ilaha illallah. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Imam Ibrahim iná àtẹ́ná látẹ̀rí wọn. Káàdì gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò àtàwọn ìyá wa ń lé. Bismillah iná àtọ́ iná. Lílá fi gbogbo olúwa ìlú Imota ọlọ́máṣe lákúfà láàrin jàmá láàrin àwọn àfáà láàrin gbogbo ẹbí láàrin ìlú. Bismillah lílá fi. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق وناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى الله عليه وسلم 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 صلى الله عليه وسلم. Bàbá wa Imam olókùnrin ìbámu kẹwàá bí àwọn àgbàlagbà ṣe ń sọ lẹ́ẹ̀ka ẹni ìkẹ́nu wọn torí wípé nígbà tí Ọlọ́run tó lè sọ wípé alladhina amanu walam yalbisu imanahum bisulmin ulaika lahumul amnu wa ulaika humul muhtadun. Wọn ò gbáyé ṣe nǹkan mí yàtọ̀ sí tọ́lọ́run. Ìrun náà ni wọ́n kí títí tí wọ́n fi padà sọ́dọ̀ Ọlọ́run yìí. Ìyẹn túmọ̀ sí wípé ẹni ìkẹ́ náà ni wọ́n
ọlọ́run mọ́sá ìtàn bá wa fi ìkẹ́kùn kẹ́ wọn ọlá àfa wàlá ìgbà mi mọ́sá ìbá wa fi ìkẹ́kùn kẹ́ wọn ọlá àfa alágbàjì bá wa fi ìkẹ́kùn kẹ́ wọn ọlá àfa àgbà lámúnigun bá wa fi ìkẹ́kùn kẹ́ wọn ọlá àfa àgbà lámúnigun bá wa fi ìkẹ́kùn kẹ́ wọn ọlá àfa àgbà lárọ̀ bá wa fi ìkẹ́kùn kẹ́ wọn ọlá àfa àwọn àgbà lójókù bá wa fi ìkẹ́kùn kẹ́ wọn ọlá àwọn àlìhùmá àwọn ẹni ọlọ́run tí wọ́n ń bẹ nílùú yìí náà ọlọ́run bá wa kẹ́ wọn ọlá la ilaha illallah ọlá muhammad rasulullah sallallahu alayhi wa sallam muhammad rasulullah sallallahu alayhi wa sallam biya unsa abi burido biya ma min al makil karim al ajwani fasarata an gidi mi an sarawati afu la afu lil mufdili mutagamidi gbogbo tí bàbá náà fi sílẹ̀ pátápátá látorí imam wa ibrahim tó fi kárí gbogbo iye àwọn tó kù ọlọ́run má lẹ́yìn tàbátàbà ọlọ́run má ṣẹ̀rù bà yín ọlọ́run má ṣẹ̀rù bà yín ọlọ́run má ṣẹ̀rù bà yín wọ́n ti sọ yí pé àwọn tí wọ́n bá ṣiṣẹ́ ọlọ́run tí wọ́n fi papòdà báyìí wà lánàá ayíyá náà ayatan tayyiba wala najisiyanahum ajrahum bi ahsani ma kanu ya'maluna gbogbo tí bàbá paramọ́ tí wọ́n sọ pé ọlọ́run bá ń tọ́jú ẹ̀ bá ń tọ́jú ẹ̀ bá ń tọ́jú ẹ̀ ẹ̀yin náà ní kọ́lọ́run ò jẹ́ kó ẹ̀dá pẹ̀ bá àṣàbíjà mọ́ ọlọ́run ni má jẹ́ kájú lọ báwọn jẹ́mi yín ogun jẹ́mi yín ogun jẹ́mi yín ogun jẹ́mi yín ogun gbogbo yé wa náà pátápátá ọlọ́run jẹ́mi yín ogun ayé ibi tí kálukú ti di ọlọ́run já padà síbẹ̀ pẹ̀lú lọ́rùn la ilaha illallah aṣẹ kúlú wallahu iná àtẹ̀yìn náà. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu bàbá wa gbẹlẹ ìgbà mi ní ká kí gbogbo olùpẹ ẹkú aṣèjìdẹ bàbá yìí mọ pé ọlọ́run ó jẹ́ kí ọdún tó jìnnà síra wọn. Wa alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ jẹ́ kí wọ́n sọ pé amina. Amina. wọ́n sọ pé amina. Amina. wọ́n sọ pé amina. Amina. ọlọ́run kó bá ní kẹ́ wọn. ọlọ́run bá ní kẹ́ wọn. ọlọ́run kó bá ní yááfì wọn. ọlọ́run kó bá ní yááfì wọn. ọlọ́run kó bá ní gbà wọ́n lẹ́rú. ọlọ́run bá ní gbà wọ́n lẹ́rú. ọláàánú ọlọ́run. ọláàánú ọlọ́run. ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n. ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn. tó bàbá wa ìmáàmù tí wọ́n kú yìí. torí bàbá wa ìmáàmù àgbà ìlú Imota tí wọ́n ń sílẹ̀ bọ́ra yìí. wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn tí a fi padà sọ́dọ̀ ọlọ́run ni. bàbá wa Alhaji Abdullahi Owoyele. wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn. wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn. tí a fi padà sọ́dọ̀ ọlọ́run ni. tí wọ́n fi padà sọ́dọ̀ ọba tó ní wọ́n ni. ìkan náà àwọn ọ̀jọ̀gbọ́n sọ yìí pé wà má ní àràádà sọ ìbán fàláwù yakfihi. ẹni tó bá ń wá ọ̀rẹ́ rí láyé. ẹni tí bá ń wá ọ̀rẹ́ rí láyé. tí yóò máa bá ṣọ̀rẹ́. tí yóò máa bá ṣọ̀rẹ́. fàláwù yakfihi ọlọ́run tó ní téèyàn mú lọ́rẹ̀. ọlọ́run ti tó ní téèyàn mú lọ́rẹ̀. bí bàbá ìmáàmù ṣe lu ayé tán. bí bàbá ìmáàmù ṣe lu ayé tó yìí. tí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run. tí wọ́n padà sọ́dọ̀ ọba tó ní wọ́n yìí. ọmọ ò lè tẹ̀lé wọn. ọmọ kankan ò lè tẹ̀lé wọn. ọ̀rẹ́ ò lè tẹ̀lé wọn. ọ̀rẹ́ ò lè fẹ́ràn àwọn débi ìtẹ̀lé. ẹbí ò lè tẹ̀lé wọn. ẹbí ò lè fẹ́ràn àwọn débi wọ́n títẹ̀lé. ní wàá mọ́ ní àràádà sọ ìbá ń fàláwù yakfihi. níbi tí wọ́n wà yìí wọ́n nídìí ẹ̀ka mímọ́ tó kọjá ọlọ́run. ibi tí wọ́n wà yìí wọ́n á ní ìdí ìrànlọ́wọ́ ẹnìkankan má ju ìrànlọ́wọ́ ọlọ́run lọ. àbá ní wàá mọ́ ní àràádà mú ní sàn fal-Qur'anu yakfihi. ẹni tó bá ń wá ẹni tí yóò máa bá ṣe fàájì láyé. ẹni tí bá ń wá ẹni tí yóò máa bá ṣe fàájì láyé. fal-Qur'anu yakfihi. Kùránì ti tó. Kùránì ti tó ni tí yóò máa bá ṣe fàájì. Kùránì iná ni bàbá wa ìmáàmù kàkàkà tí a fi pàdé ọlọ́run. Kùránì bàbá wa ìmáàmù kàkàkà tó fi lọ́jọ́ òní. wà á mọ́ ní àràádà lìgínà ẹni tí bá ń fẹ́ ọrọ̀. ẹni tí bá ń fẹ́ ọrọ̀. wọ́n á ní fálẹ́kọ̀nà àtù tẹ̀kìfì. Allahu Akbar. ìní ayọ̀ ọkàn ó ti tó. ìní ayọ̀ ọkàn ó ti tó ní gbogbo ọ̀rọ̀. bàbá wa ìmáàmù wọ́n ní ayọ̀ ọkàn tí a fi pàdé ọlọ́run. bàbá wa ìmáàmù láyọ̀ ọkàn tí a fi pàdé ọba wọn ni. wọ́n wá ní wà á mọ́ ní àràádà mọ́ ìsàtán ẹni tó bá wọn fẹ́ wàásù tó fẹ́ gbọ́ wàásì. ẹni bá wọn fẹ́ wàásì tó fẹ́ gbọ́. wọ́n wá ní fàlẹ́mọ́tù yẹkìfì. Allahu Akbar. ikú tó ní wàásì. ikú ti tó ní wàásì. nígbà tá anabi sàlám. anabi wa Muhammad. anabi ní taraktu lakum amrayni natikum wa samitun. anabi ní mo fi ọ̀rọ̀ méjì lẹ̀ fún yín. anabi ní mo fi ọ̀rọ̀ méjì sílẹ̀ fún yín o. ìkan ó máa sọ̀rọ̀. ìkan ó máa sọ̀rọ̀. ìkan ó dákẹ́. ìkan ó dákẹ́ o. anabi wá sàlàyé pé fanatiku tí ó máa sọ̀rọ̀. anabi lẹ́yìn tí yóò máa sọ̀rọ̀. huwa al-Qur'anu. òun náà ni al-Qur'anu. ilà al-Qur'anu. òun là al-Qur'anu o. ẹ̀rẹ́ tí ó dákẹ́. ẹ̀rẹ́ lẹ́yìn tí yóò dákẹ́. huwa al-mayyitu. òun náà ni ikú o. òun kálukú bá ṣe dúró yìí. gbogbo wa bá ṣe dúró yìí.
bá a ṣe dúró yìí. bá a ṣe dúró yìí. ọlọ́run lọ́mọ yẹn tó ti lọ lára wa. ọlọ́run mọ lọ́mọ yẹn ju ẹni tó ti lọ lára wa. táàjọ sùn. táàrí mọ́. tó dágbére pé òun lọ. tí yóò dé mọ́. bóńkálukú náà bá ṣe pàdé ọlọ́ni. bóńkálukú náà ó ṣe pàdé ọlọ́run lójijì rè. bàbá wa ìmáàmù tí wọ́n lọ yìí. bàbá wa ìmáàmù tí wọ́n ṣẹ́ra yìí. ọlọ́run bá ní kẹ́ wọn o. àbá ní ara ná sàyẹ̀mọ̀dí. وإذا بعد واحد أرانا سيمضي وإذا بعد واحد فيا ليتني أدري متى أنا مادي فيا ليتني أدري متى أنا مادي. àbá ni mo rí àwọn ìgbà tí àwọn mọ́kúbára ń bí. ìgbà tá a wọ ibi tá a wọ yìí. Aráná Sàyẹ̀mọ̀dí wá ìdánbàdà wá ìdí. a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti lọ ọ̀dọ̀ Ọlọ́run. a rí pé àwọn èèyàn ti sílẹ̀ fúnra rẹpẹtẹ. wá ìdánbàdà wá ìdí. bàbá ní ká máa kà ní kọ̀ọ̀kan. bàbá ní a máa kà ń kọ̀ọ̀kan. a lè sọ nǹkan wọn. àwọn olówó rẹpẹtẹ ti lọ. fàyà ní. àwọn àfáà rẹpẹtẹ ti lọ. àdìrí mata. àwọn olóyè ìlú ti rẹpẹtẹ ti lọ. fàyà ní. àdìrí mata. ìgbà tẹ́nì kọ̀ọ̀kan wa náà kú o ń bẹ̀. ìgbà tẹ́nì kọ̀ọ̀kan wa náà kú o ń bẹ̀. àmọ́ ẹ jẹ́ a ṣe dáadáa. ẹ jẹ́ a ṣe dáadáa. bàbá wa ìmáàmù tó wá kúure. bàbá wa ìmáàmù nílùú Mọ̀tá kúure. wọ́n lọ nínú àwẹ̀ Ramadana. wọ́n lọ nínú àwẹ̀ Ramadana. ọlọ́mọ́sà bá ní kẹ́ wọn. ọlọ́mọ́sà bá ní yááfì wọn. ọlọ́mbá ní yááfì wọn. ọlọ́mbá ní yááfì wọn. Allahu yaghfiruhu. yaghfiruhu. wàá tá a lè wí ẹjẹ́ àjọ tẹ́wọ́ àdúrà. ẹjẹ́ àjọ wí bẹ́ẹ̀. Allahu yaghfiruhu. Allahu yarhamuhu. Allahu yab'asuhu fi Allahu yaghfiruhu. Allahu yarhamuhu. Allahu yab'asuhu fi asali. lẹ́ẹ̀kẹta. Allahu yaghfiruhu. Allahu yarhamuhu. Allahu yab'asuhu fi asali. ọlọ́mbà ni kẹ́ wọn o. ọlọ́mbà ni yááfì wọn o. látòrí àwọn afáwọn àgbà. látòrí àwọn afáwọn àgbà. Alhaji wa Ibrahim. Alhaji wa Ibrahim. tó fi kárí gbogbo ẹbí. tó fi dórí àwọn tó wà níwájú lẹ́yìn àti gbogbo ẹbí. ọlọ́mbà ni sọ yìí. ọlọ́mbà ni sọ yìí o. àwọn ìyá wa nínú ilé. àwọn ìyá wa nínú ilé. báyìí dáàbò rẹ̀ bò wọ́n. dáàbò bò wọ́n. gbogbo ẹni tó wá. gbogbo ẹni ó wá. láti ìlú Mọ̀tá. láti ìlú Mọ̀tá. tó wá látẹ̀kọ́. tó wá látẹ̀kọ́. láti Ìbàdàn. láti Ìbàdàn. látọ̀fà. àti gbogbo látọ̀fà. ọlọ́run dáàbò rẹ̀ bò wá. ọlọ́run dáàbò rẹ̀ bò wá. bisimilahi ilafi. قل هو الله ربنا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اغفره وارحمه واعف عنه وعافيه واكرمه نزله اللهم اغفر امين قل هو الله ميتا ميتا قل هو الله ميتا ميتا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Kí ni orúkọ yín, báwo lẹ ṣe jẹ́? Mi ni Ustaz Komorudin ọ̀rọ̀ gbogbo. Mo jẹ́ mufti ìlú Mọ̀tá ń bí báyìí. Alhamdulillah rabbil alamin. Kí ni à ń ṣe níbi tí a wà yìí? Alhamdulillah inna lillahi wa inna ilaihi raji'un. À ń ṣe tòkú bàbá wa Alhaji wa Abdullahi Owoyele. Chief imam tí wọ́n jẹ́ gbogbo imam gbogbo ìlú Mọ̀tá lápapọ̀. Àwọn wọ́n jáde láyé. Là ń ṣe ètò àṣìṣin wọn. Ìyàwó wa ni bàbá jẹ́. Alhamdulillah ń gba ojú ayé bàbá jẹ́ ẹnìkan tí wọ́n jẹ́ ẹni tí ó kó gbogbo èèyàn mọ́ra, so wọ́n dẹ̀ jẹ́ ara ọ̀kan mí àgbàlagbà tí wọ́n ń kó gbogbo ọ̀dọ́ àfa mọ́ra. orúkọ mi ni Fagbọ̀sán Mohammed, the secretary to the local government Imota SCDA. Àwa láti wá ṣe ìpàdé ìkẹyìn fún bàbá wa Imam
Abdullahi Owoyele tó jẹ́ imam fún gbogbo Imota SCDA pátápátá. tí wọ́n bá ní ìròyìn tó jìnnà dáadáa. Bàbá jẹ́ ẹni tí wọ́n ní tó ní àwọn nǹkan tí wọ́n ń pè ní aṣáájú lára. Wọ́n jẹ́ onísùúrù, oníwà pẹ̀lẹ́, wọ́n dẹ̀ mọ nǹkan tó. Ní agbègbè yìí dẹ̀rẹ̀ wọ́n jẹ́ èèyàn kan tí wọ́n mọ̀ dáadáa lẹ́yìn tó máa ń tún nǹkan ṣe. Èmi ni Imam Ibrahim Owoyele ọmọ fún bàbá Imam tí wọ́n jáde láyé. wọ́n gbé àga kan lẹ̀ fẹ́yàn mẹ́fà fẹ́ jókòó sí. ríyàn ni bàbá jẹ. Bàbá wa Imam tí a bá ní ká máa sọ̀rọ̀ wọn láti ènìyàn ẹni tó bá gba kádàrá títí di ọ̀la a lè sọ owó dáadáa tí wọ́n ti ná ayé tán. Ọlọ́run ọba tó ní wọ́n rán wọn ṣe wá sílé ayé láti wá sọ̀rọ̀ Ọlọ́run láti wá jíṣẹ́ Ọlọ́run fáráyé wọ́n sì jẹ láti ọdún tó lówà ti fi wọ́n sórí àyè yẹn wọ́n sọ̀rọ̀ Ọlọ́run títí tó fi wọ́n lo 27 years lórí àyè yẹn kọ́lọ́n tó wá sọ pé òun ọlọ́jọ́ dé lánàá yẹn kí Ọlọ́run wọlá tóbi Ọlọ́run kó wọlá pọ́nlé oṣù táwa yìí Ọlọ́run bá foríjì kó bá kẹ́ wọn kó bá gbé wọn sáfẹ́fẹ́ rẹ̀. Orúkọ mi ni Comrade Okelare Olúgbénga tí mo jẹ́ olórí ọ̀dọ́ ti ìlú Imota. Ibo ni àwa yìí? Àwa ní Imota ní Imam Owoyele Street níbi tí a ti wá ṣètò kú bàbá wa Chief Imam Owoyele ti ìlú Imota. lẹ́yìn wo ni bàbá jẹ́? Bàbá jẹ́ olùfọkànsìn, wọ́n jẹ́ àgbàlagbà dáadáa, wọ́n jẹ́ olórí ẹ̀sìn dáadáa, wọ́n jẹ́ àgbàlagbà tó ń kó ìlú jọ, wọ́n jẹ́ aládùúrà, wọ́n jẹ́ èèyàn dáadáa, wọ́n jẹ́ èèyàn dáadáa. Orúkọ mi ni Engineer Hakeem Rabiu. Báwo lẹ ṣe jẹ́? Mo jẹ́ ọmọ ẹ̀gbọ́n Chief Imam Alhaji Abdullahi Owoyele. Réèyàn wo ni olóògbé jẹ́? Ènìyàn jẹ́jẹ́ ni bàbá nígbà ayé wọn, ènìyàn gidi ni bàbá nígbà ayé wọn. Bàbá kó ẹbí mọ́ra lọ́pọ̀lọpọ̀, wọ́n sì nífẹ̀ẹ́ àlejò, wọ́n nífẹ̀ẹ́ onílé. Orúkọ mi ni Hajiya Latifat Asọdun. Báwo lẹ ṣe jẹ́? Mo jẹ́ family imam, mo dẹ̀ tún jànà ẹ̀, ó ń fẹ́ ọmọ mi. Réèyàn wo ni bàbá jẹ́? Chief Imam èèyàn dáadáa ni o, èèyàn dáadáa tọ́lọ́run dá tó dẹ̀ dá, ó dá fún everybody, especially èmi fúnra mi, ó dẹ̀ ń tọ́jú àwọn ọmọ mi. Kí ni orúkọ yín sà? Ismaila Owoyele. Báwo lẹ ṣe jẹ́ sà? Aláṣọ ọkọ madam, èmi làbúrò Chief Imam tó kú tí ó yẹ Chief Imam tó rí èèyàn dáadáa ni. Kò sọ̀rọ̀ tó bá kó dọ́dẹ̀ báyìí pé kankan ń dà á láàmú, ó máa ṣètò ẹ̀ lọ́tọ̀, ó máa bẹ olùgbàdà máa bẹ ní kò dùn ọ̀sán dáadáa. Kò tó dùn mí lọ́rọ̀ ẹ̀ tí mo fi ń ké nìyẹn. Ọlọ́run dẹ̀ ní Ọlọ́run bá Lédùmarè kó fọ̀run kẹ́, kó gbé sínú afẹ́fẹ́ rere, kó má ṣìnà. Àwọn ọmọ Ọlọ́run kó bá wọn wò ó, kó dáa fún o. Torí ó ti dáa fún láti láyé ẹ̀, jẹ́ kọ́run ẹ̀ kó dáa. Pẹ̀lú àwọn ọmọ àtàlàfíà ní kó àwọn ọmọ ẹ̀ fún máa lógbà kó máa dé ìwájú o. Ẹlẹ́yà ìyàwó ẹ̀kẹ́ Ọlọ́run kó bá wò ó, Ọlọ́run kó dá sí o. Ládàá Ọlọ́run ní bàjẹ́ fún un. Kó jẹ́ lọ. Kí ni orúkọ yín? Owoyele Mojísọ́lá. Báwo ni ẹ ṣe jẹ́ sólógbé? Ọmọ ni mo jẹ́ sí wọn. Ọmọ lẹ jẹ́ sí. Bẹ́ẹ̀ni. Réèyàn wo ni bàbá jẹ́? Èèyàn dáadáa ni wọn, ká má parọ́. Bàbá jẹ́ bàbá dáadáa. Bàbá dáadáa ni wọn tó dẹ̀ wọ́n kó ẹbí mọ́ra. Wọ́n dẹ̀ ṣe dáadáa sí àwọn ọmọ náà. Kódà dáadáa wọn gan á lè ròyìn ẹ̀ tán. A tún máa sọ ni. He's a very responsible person and a responsible father also. Ẹ ṣe àdúrà fún. Àdúrà mi kọ́lọ́n kó bá mi fọ̀run kẹ́ wọn. Ibi tí wọ́n kọjú sí kó má bàjẹ́, ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ náà kó má bàjẹ́. Ọlọ́run àtúbọ̀ bá wa, Ọlọ́run á tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, Ọlọ́run á ṣe tó dáa fún wọn ní sàárè. Kọ́lára búgalẹ̀ màláìkàtún ìníjà ìlú fìlẹ̀ àrídì kàlífàtàn. Kọ́lára búgalẹ̀ màláìkàtún ìníjà ìlú fìlẹ̀ àrídì kàlífàtàn. Gbàtọ́ ló ń fẹ́ ṣẹ̀dá wa, òrà wọn màláìka kọ́bùyẹ pẹ́lẹ̀ sọ́wọ́ wa, kòun lè ṣẹ̀dá wa. Kọ́lára búgalẹ̀ màláìkàtún.
ìníjà ìlún fèlè àrídì khalifatan. gbogbo màláìka tó rán wọn ò rí lẹ́bù rárá bá ṣe fẹ́ bù lónìí ẹ má bù mí rárá ẹ má fi mí ṣẹ̀dá wọn ọmọ èèyàn lásán. kọ́lára búkalẹ̀ màláìka tún ìníjà ìlún fèlè àrídì khalifatan. bó ṣe bá ilẹ̀ sọ́tò ilẹ̀ ò máa gbà rárá àṣàrà ìlú nìkan ṣo ló bá lẹ̀ ṣe pinnu pé wọ́n ti ń bá òun ó fi sàn lọ́pọ̀ ìlọ́po. kọ́lára búkalẹ̀ màláìka tún ìníjà ìlún fèlè àrídì khalifatan. ló fi jẹ́ èèyàn bá kú ilẹ̀ náà ń sìyàn sí ilẹ̀ ní ìjòkú wọn torí pàdé òun ló jẹ láàrin ilẹ̀ pẹ̀lú kú. kọ́lára búkalẹ̀ màláìka tún ìníjà ìlún fèlè àrídì khalifatan. olójú àrédè rántí pé wọ́n bulẹ̀ dá ẹni ìbàdí àràn rántí pé wọ́n bulẹ̀ dá ẹni gbogbo ọmọ ṣìkìṣìkì ilẹ̀ ni ó padà jẹ́ tán torí pàdé òun ló jẹ láàrin ilẹ̀ pẹ̀lú kú. kọ́lára búkalẹ̀ màláìka tún ìníjà ìlún fèlè àrídì khalifatan. ẹgbọ́n náà ṣayé parẹ́ ò ṣayé o níparẹ́. ọ̀jọ̀gbọ́n ẹ̀jà fọ̀rọ̀ lómi tóró. àní ṣayé parẹ́ ò ṣayé o níparẹ́. ọ̀jọ̀gbọ́n ẹ̀jà fọ̀rọ̀ lómi tóró. torí pé gbígbẹ́ ní lọ lówùrọ̀ tó ń sunkún oyè. ìgbẹ́ ní àsì tún padà kálẹ̀ tó lẹ̀. àní gbígbẹ́ ní lọ lówùrọ̀ tó ń sunkún. ìgbẹ́ ní àsì tún padà kálẹ̀ tó lẹ̀. ẹsẹ̀ kiri ayé lọ sọ́run pọ̀ ṣó lè dá bẹ̀dá ṣe ń lọ sọ́run mà lọ́n wá sáyé. àlẹ́sẹ̀ kiri ayé lọ sọ́run pọ̀ ṣó lè dá o. bẹ̀dá ṣe ń lọ sọ́run mà lọ́n wá sáyé. bóyá nínú ẹ̀ tó ń lọ náà ti rò ó ń darí. tọ́ba bọ́ọ̀kùnrin padà wá ní bátúndé. àbí nínú ẹ̀ tó ń lọ náà ti rò ó ń darí o. tọ́ba bóbìnrin padà wá ní yétúndé. òun náà fi láyé tó ti kú nìkan ló ń parẹ́. ìran kan lọ tí kan bọ̀ wá tún máa ṣàyè. náà fi láyé tó ti kú nìkan ló ń parẹ́. ìran kan lọ tí kan bọ̀ wá tún máa ṣàyè. ẹ̀bá rántí pa wáyé ni láti nájà láyé àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ẹ̀bá rántí pa wáyé ni láti nájà láyé àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ọjà wàràwàrà máa jẹ́ ń bá wọn náà yẹn láyé àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ẹ̀bá rántí pa wáyé ni láti nájà láyé àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ẹlòmíì wáyé náà nà láfẹ̀mọ́jú àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ẹ̀bá rántí pa wáyé ni láti nájà láyé àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ẹlòmíì wáyé náà nà tọ́lọ̀ sọ́gán àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ẹ̀bá rántí pa wáyé ni láti nájà láyé àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ẹlòmíì wáyé náà nà tọ́lọ̀ ṣálẹ̀ àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ẹ̀bá rántí pa wáyé ni láti nájà láyé àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ojúlówó wáyé ni láti nájà láyé àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ẹ̀bá rántí pa wáyé ni láti nájà láyé àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ọ̀rọ̀ kìíní wáyé ni láti nájà láyé àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ẹ̀bá rántí pa wáyé ni láti nájà láyé àwa nájà ní láyé ó kánà kádẹ padà. tálíkà gan wáyé ni láti nájà láyé àwa nájà ní láyé ó kánà kádẹ padà. ẹ̀bá rántí pa wáyé ni láti nájà láyé àwa nájà ní láyé ó kánà kádẹ padà. èmi àgbẹ̀